رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمين. اللهم علمنا ما ينفعنا. آمين. وانفعنا بما علمتنا. آمين. وزدنا علما يا عليم يا خبير. اللهم يا من فهم سليمان فهمنا. آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا. آمين. إنك أنت العليم الحكيم. آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل. آمين. فاطر السماوات والأرض. آمين. عالم الغيب والشهادة. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون. آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك. آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أسيبر فون الله عز وجل. الحمد لله. أتوسيبر فون الله عز وجل. الحمد لله. àtúnṣe ọpẹ́ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. Alhamdulillah. Ọlọ́run tí ó gba ọpẹ́ tá a dún náà. Àmín. Ó lè gba ẹ̀yìn wa. Àmín. Kò sí wá lẹ́yìn tí ó máa manúrò kálẹ̀ bá máa ọpẹ́ dùn. Ọlọ́run sì wá bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run má sì wá ní aláìmoore sí Allahu azza wa jalla. Àmín. Ọlọ́run má sì wá lẹ́yìn tí ò ní mọ̀túnmá dáadáa láìmọ̀ nọ́mbà ìtúrú wá sí fún ọlọ́run má sì wá bẹ́ẹ̀. Àmín. Bàbá wá sí wá lẹ́yìn tí dúpẹ́ náà túbọ̀ wá máa fún wa lẹ́sẹ̀ tí bá ń dúpẹ́ òun náà ní gbogbo orí tá a dúpẹ́ fún yẹn kò ní bàjẹ́. Bákan náà a tún máa retí àlékún ọlọ́run kó ṣàlékún orí ẹ̀kọ́ kan wa. Àmín. Ya Dhal Jalali wal Ikram. Àmín. Eléyìí náà tún ní ìpàdé ọ̀tún. Eléyìí ni ìpàdé ọ̀tún. Àwa kọ́ la sọ́dọ̀ tún, ọlọ́run ló sọ di ọ̀tún. Ọlọ́run ló sọ́dọ̀ tún fún wa. Bí ọba sọ́dọ̀ tún fún wa tó sọ́dọ̀ ọ̀hún fún wa kí la ṣe. Tó bá sọ di ọ̀hún fún wa kí la ṣe. Àbọ̀ sọ́dọ̀ ọ̀run fún wa kí la dà. Àbó sọ́dọ̀ ọ̀run kí la dà. Ọlọ́run bá wa sọ́ di ọ̀tún. Ọlọ́run bá wa sọ́dọ̀ tún. Alhamdulillah. Ọ̀tún tọdún yìí tọ́lọ́run wá ṣe fún wa yìí. A fẹ́ kí a bẹ atún láti bẹ ọlọ́run ọba tó jẹ́ ká máa lò ká tó lè bá rí ọ̀tún míì sí. Ká lè rọ́tún míì ṣe. Ọlọ́run ọba ń bẹ ọ̀tún tọdún yìí ọlọ́run má jẹ́ kó di òsì mọ́ wa lọ́wọ́. Àmín. Ọ̀tún kó tó máa di ọ̀tún mọ́ wa lọ́wọ́. Àmín. Ya Dhal Jalali wal Ikram. Àmín. Gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa pé ẹ̀mí ènìyàn ọwọ́dà lọ́wọ́. Ọwọ́ Allah. Ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́. Òun náà ni ọ̀sẹ̀ mẹ́wàá Òun ló sẹ́mi wá kù. títí tààtún fi lérò àwọn bá ti ọdún ìta wà nínú ẹ̀yìn. Alhamdulillah. Ọwá sẹ́kù lórí pé a wà ní àgbáfìfò. Àwa lágbà fìfò. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ayọ́lẹ̀ nínú àmọ́nú kí ni ó wù náà òfurufú bá dá sí. Òfurufú sí ni. Kò sí inú àwọn tí ó ń pè. Ọ̀sẹ̀ wa kù lásán ìpín gàgà máa sẹ́kù ní pọ́tì láìsí ẹ́ńjìnì bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ wa kù ní bọ́dì láìsí ẹ́ńjìnì ń bẹ́ẹ̀. Ẹ́ńjìnì wa náà ni ìmánì wa. Ẹ́ńjìnì wa ni ìmánì wa. Ẹ́ńjìnì wa náà ni tàwhídù wa. Tàwhídù wa ni òun lẹ́ńjìnì wa. Kódà súnnà nábì ni ẹ́ńjìnì wa bákan náà. Súnnà nábì lẹ́ńjìnì wa bákan náà. Bí ọba ti ní ìta owó mẹ́tẹ̀ẹ̀ta tí ọba ti ní lọ́dọ̀ àgbáfìfò lásán. Àgbáfìfò ni. Inhum kal-an'am bal hum adall. Gbogbo àwọn tẹ́ wọ́n wò yẹn tí wọ́n bá ti ṣe ń dá owó yẹn ẹranko sàn jù wọn lọ. Ẹranko sàn jù wọn lọ. Lábá pé ẹranko ni wọ́n àtúnpọ̀lé ni. Àtúnpọ̀lé ni. Màálù, ó kọ rẹ̀ sí ń jẹ́ Rasaki, àbí? Àálẹ́ àgbọ̀ Rasaki. Màálù, tá a bá tún pè màálù, a respect. A respect rẹ̀ ni. Màálù sàn jù lọ. Bọ́lá wọn bá ṣe gbé kalẹ̀ ni. Àwa sẹ́kù pẹ̀lú iman àti tawhid àti sunna Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ilé yẹn pàtì kan nìyẹn, ọwá pàtì kejì,
òun náà ni àlàáfíà wọlẹ̀ amú ونعم تترى sọ̀rọ̀ kí lára وبالعافية والأمن ونعم تترى ẹni tí ọba lè sọ̀rọ̀ òkè ọmọ kàkí fún òkè ọwọ́ sí wá sí tí ó sì microphone lọ́mọ jẹ́ alọ́tọ́ tún ké tó èèyàn ní ké ìlẹ́gbẹ̀ẹ́ wọn náà ké sọ̀rọ̀ bí وبالعافية والأمن ونعم تترى wọ́n ni wà bí àáfíà a wà pẹ̀lú ìmáni tàwíhídà àti súnnà ṣùgbọ́n èyàn máa wà pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta náà ṣùgbọ́n jẹ́gẹ́jẹ́gẹ́ ní bọ́dì rẹ̀ Jẹ́gẹ́jẹ́gẹ́ ní bọ́dì ó rí. ọlọ́run wà fi àìsàn dè wá mọ́lẹ̀ Ọlọ́run fa àìsàn dè wá mọ́lẹ̀. èyàn wá rí lálàáfíà náà tí ó ní ìmáni tí ó ní gbogbo tá a wí ní ṣùgbọ́n kọ̀ọ̀bà ò lè bẹ nínú ìlú ẹ̀ Ọba ò lè bẹ́nu ìlú rẹ̀. Ìfọ̀kànbalẹ̀. òwe rẹ̀ sí jókòó tẹ́wọ̀n tẹ́ sí tẹ́ dàbí ẹni ọlọ́run tẹ́yìn tẹ́ bá gbọ́ ìbá tó tún pàwò lábàbẹ̀ Kàdó mú tí ó kùrá. sì jókòó tí wọ́n ti tẹ̀sí lọ ẹ̀kọ́ kan wọ́n pé ara àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ jẹ́ mo fẹ́ lọ ohun tí ń ṣe kí wọ́n ní wọ́n sá lọ Wọ́n sá lọlé rẹ̀ ní ọkọ̀ lábàbẹ̀ tó tún ní pàwò tó tún gbọ́ pàwò mọ́sáṣí ti kí ni Yóò túká. tó bá débi tí ilẹ̀ ti gbóná ọmọ pé ẹ̀sìn ilé lọ pẹ̀lú ilẹ̀ tó gbóná ẹ̀sìn olè lọ pẹ̀lú ilẹ̀ tó ń gbóná. àdúgbò tí ń dàrú ẹ̀sìn ilé sí sìn bẹ́ẹ̀ Ẹ̀sìn olè sẹ́sìn bẹ́ẹ̀. ìlú tí ó farabalẹ̀ ẹ̀ ní gbádùn ẹ̀sìn ẹ̀kà máa yọ sí bó ṣe ń kí lọ́mọ òfẹ́fẹ́ bá dé Mẹ̀dúgùrí nígbà tí ń gbóná fẹ́lifẹ́li bí ìmọ̀mù bá láyà yọ́ lọ mọ̀láṣì Tó bá láyà ní. jẹ́mọ́ àtọ́bá sí láyà náà wà mọ̀láṣì nígbà tí ń ka kíú báyìí ni wọ́n máa fọ́gbọ́n òpin sí ṣe pé Kìíní tí ń bọ̀. ọkàn rẹ̀ ní sí mẹ́ta lásán kọ́ káwọn àdájọ́ lọ́wọ́ bí máa bẹ̀ lọ́wọ́ torí bí ẹ̀sìn ò lè lọ Ẹ̀sìn olè lọ. ọ̀rọ̀ ní fẹ́lẹ́ àbòdú rọ́bà ọwọ́ àti sin kankan fún ọkùnrin pa wá láti nǹkan ní fẹ́lẹ́ àbòdú rọ́bà kí ló ṣe fún ọkùnrin pa wá láti ẹ̀yẹnsẹ́ méjèèjì ẹ kò lè tí ọba ti sí fẹ́lẹ́ àbòdú yọ́ máa di nǹkan mímọ́ ọlọ́dí ẹ̀dí gbogbo tí yín bá nù tó torí di eléyìí a tún dúpẹ́ bọ́lá fún wa ní fọkànbalẹ̀ ń lò wá Alhamdulillah. bákan náà lẹ́yìn ìfọkànbalẹ̀ ونعم تترى. ó tún wá sí àwọn oríṣiríṣi ìdẹ̀ra táà lè kà a lè máa kà ṣùgbọ́n a lè mọ nọ́mbẹ̀ Àlè mọ̀ nǹka rẹ̀. àwa ní oṣù a máa kà ṣùgbọ́n a lè mọye Àlè mọ̀yé rẹ̀. àwọn ará sọ pé tó bá ná ọwá sí fún wa bẹ́ẹ̀ láàrín àstọ̀fẹ́ àwọn ìṣọ́ اللهم لك الحمد كله ولك الشكر كله. àmín فأكرمنا بما وعدت به الشاكرين من قضاء النعمة وزيادتها يا ذا الجلال والإكرام. آمين. اللهم إنا نسألك لهذه البلاد ọlọ́run àtúnpẹ́ ọ́ à ń pè ọ́ Ọlọ́run fún lúwà ẹ̀ fún ló wà yìí. ẹlòmí ọmọ òfin àbólóṣèlú ni wọ́n Àbólóṣèlú ni wọ́n ni yóò máa wò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olóṣèlú tẹ̀sìn lè ní Olóṣèlú tẹ̀sìn òun lọ máa fà wá. ọgbà àwọn àrẹ́bí ọlọ́run olóṣèlú ẹ̀sìn ni wọ́n Olóṣèlú ẹ̀sìn ni wọ́n. bóò ni ẹni tó bá ti jẹ́ àfáà bí ti ń tẹ́sìn ṣe fáwọn èèyàn Bí ṣe ń tẹ̀sìn ṣe fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni wọ́n máa túlù ṣe fún wọn Bẹ́ẹ̀ ni yóò máa túlù ṣe fún wọn. Láyé tó yẹ kó wà. tí ìlú ọba fọkàn balẹ̀ ọyẹ kí òun rẹ wọn dùn kọ́ wá máa bẹ́lọ̀ dáadáa láfààrí àwọn ń bẹ́lọ̀ fún lówó dára wa ti ṣe Nàìjíríà أمنها ورخاءها. ọlọ́run kọ́bọ̀ wa sàárẹ̀ kọ́bọ̀ wa wá lọ́kàn balẹ̀ sí jù báyìí lọ Àmín. jíjẹ rọrùn mímú rọrùn kọ́bọ̀ wa tún fi kún jù bọ́ sí wáyé lọ آمين. واجعلها بلدا مطمئنا رخاء رغدا. àmín ọlọ́run yóò rí bẹ́ẹ̀ o آمين. اللهم أصلح أحوالنا فيها. ọlọ́run kó tún gbogbo àfíà sí gbogbo àwọn táwa ní ìlú náà ṣe fúnra wa Àmín. kó tún tèmi sí kó tún ti wọ́n náà sí Àmín. kálukú ní ti ń bá yí ọ̀tọ̀ ní tí lù ń bá yí Ọ̀tọ̀ ni tìlú ń bá yí. ọ̀tọ̀ ní tí wọ́n gangan ń bá yí bó sí jókòó ní tí wọ́n ń bá yí yàtọ̀ sí tí ọlọ́pàá mi ń bá yí Oníkálukú àbí tiẹ̀ láà. kálukú ń yí tiẹ̀ kiri ní ẹlòmí tí ẹ ọ̀dà báyìí lọ́nà ẹlòmí báyìí lọ́nà ibi tí ẹ kọjú sí ẹlòmí kan yìí sí
tó gbogbo kọndíṣà kálukú wa tí kálukú wa ń bá àti wọ́n tó ń gbọ́ nínú ilé àti wọ́n tó ń gbọ́nu lé ẹgbẹ́ tó ń wà níta ayé níta ayé tí mo ti máa yé bá wọn Facebook àbí ọgbà tọ́ àwọn ń bẹ lọ́wọ́n kó tó gbogbo kọndíṣà wa ṣe wà. Àwọn tí ó kú àṣẹ wa lé lọ́wọ́ ọlọ́mbà wa tọ́ wọn sọ́nà. Ọ̀nà tọ́wọ́ wà tọ́ wọn sí kìí sọ́nà tí wọ́n fi máa yàn wá jẹ. Orí ọgbọ́dọ̀ láàdúrà náà. O gbọ́dọ̀ máa láàdúrà. Ọlọ́run jẹ́ ọmọ náà tí ó gbà kówó jẹ. Ọba ti là yọ́ máa mọ̀ náà tó máa kówó jẹ náà. Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà sí bí àǹfààní ìlú wa wà. Àmín. Ó lọ́ wá tọ́ wọn sọ́nà sí bí àǹfààní àwọn aráàlú náà wà. Àmín. Tí kọ̀ǹtrátọ̀ bá fẹ́ ṣe títì tí a bá lọ bá wọn, èyí tí ó kówó jẹ ọlọ́run jẹ́ wọ́n gbé sẹ́fún. Àmín. Èyí tí ó ṣe dáa ní kọ́lọ̀ jẹ́ wọ́n gbé. Àmín. Ọlọ́jọ́ orí bẹ̀ fún ọ. Àmín. Náà, mẹ́jọ wọn lè bèèrè àdínà. A ń ṣàdúrà fún ìlú wa lẹ́yìn tí jọ àwọn àrẹ́bí ọlọ́run àtàwọn òkìṣẹ́ ńlá ńlá tí wọ́n ti lọ ní wọn. Ibrahim al-Khalil. Alayhi salatu wassalam. Ànábì tó jẹgbẹ́ ẹ̀ lọ. Ànábì tó jẹgbẹ́ rẹ̀ lọ. Òjíṣẹ́ tó fakọyọ. Òjíṣẹ́ tó fakọyọ. Alayhi salatu wassalam. Alayhi salatu wassalam. Bí mo ti ẹ̀ṣẹ́ kí náà ó yẹ kó sàṣàlátù fún. Alayhi salatu wassalam. Mo ń pé ẹni tó jẹgbẹ́ ẹ̀ lọ. Àwọn ọmọ pé mọ̀ ń rán ilé tí nìyẹn pé àmọ́bẹ̀nù kalẹ̀. Alayhi salatu wassalam. Àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún wa. Àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún wa. Suratul Baqara àyá 126 àti ìdìbí ẹ̀kọ́ gan ohun máa sáà wọlé lọ. Máa sáà palẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, á palẹ̀ mọ́. Máa sì lẹ́kùn ká tó wọlé. Bẹ́ẹ̀ni. Alábíwá Ibrahim alayhi salatu wassalam. Nítorí wípé àyè méjì ni wọ́n lò láyé. Àyè méjì ni wọ́n lò láyé. Wọ́n lò kan tó jẹ́ ti Mákà. Wọ́n lò kan ti Mákà. Wọ́n sì lò kan tí ń jẹ́ ti Ṣáàmù. Wọ́n sì lò kan tí ń jẹ́ ti Ṣáàmù. Wọ́n á sì tí wọ́n ò ṣe dáadáa síbẹ̀. Kò séyìí tí wọ́n ṣe dáadáa síbẹ̀. Àti alábíọ́ lè rè pé ń bó ni wọ́n parí ẹ̀ sí tányányá. Níbo ló parí rẹ̀ sí yányá? Kí sì nìdí tí a fi parí ẹ̀ síbẹ̀ tányányá? Kí sì nìdí tó fi parí ẹ̀ síbẹ̀ yányá? Èdè kí nìdí fi ilẹ̀ ìbí ọ̀sọ̀ bí tí a parí ẹ̀ sí fún ọ̀ṣùn. Ṣùgbọ́n kí nìdí ẹ̀ fi lẹ̀yẹ́ lẹ̀lẹ́. Ibi tí a parí ẹ̀ sí yányá, ìyá máa ṣàdúrà àtùmọ̀ àmọ́ àmọ́ ìta ń sí jù. Èyí tá à ń ṣe ju àmọ́ mọ́. Abdulmalik àbí? Bẹ́ẹ̀ni. Àdúrà tó ń ṣe lójú máa pọ̀. Ó pọ̀. Abẹ́rẹ́ ìgbóòlò ìwò ló ń ṣe ọgbọ́dọ̀ wà. Ó gbọ́dọ̀ wà, kò gbọ́dọ̀ má sí. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin àfáà wa lè jókòó náà. Bẹ́ẹ̀ni. Ẹlòmí bẹ́ẹ̀nu ní tí ò tí ì níyàwó. Bẹ́ẹ̀ni, wọ́n pọ̀. Ìyàwó ni yọ́ máa ṣàdúrà rẹ̀. Ẹlòmí sì wà ẹ pé ó ti níyàwó ṣùgbọ́n kíní yóò ti sì lápò dáadáa. Àrísìkì yọ́ máa wà. Ẹlòmí àìsàn ti ẹ̀ yọ́ máa tọrọ. Wọ́n parí àdúrà yẹn sí jù lọ. Mọ́kà ni wọ́n parí àdúrà sí jù. Wọ́n ṣe o. Wọ́n ṣe. Sọ́tọ̀ bá fara ara 26 olówó sọ pé. Wa idh qala Ibrahim rabbi ij'al hadha baladan amina warzuq ahlahu minas samarati man amana minhum billahi wal yawmil akhir. Wọ́n dé mọ́ bẹ́ẹ̀. Wọ́n dé mọ́ bẹ́ẹ̀. Kó tó bá sọ pé kọ́lá. Àwọn náà wá ń tọrọ báwa náà. Àwọn náà tọrọ fáwa náà. Ibrahim sọ pé ij'al hadha baladan amina. Ij'al hadha baladan amina. Iṣẹ́ àtàrí Ibrahim ṣe ń jọ́nà. Ìtọ́ka sí wọ́n ṣe ń jẹ́ náà. Àwọn náà lè lò. Àwọn náà lè lò. Wọ́n pé tí Mákà ti gbà ọkọ̀ sípè fún Mákà kò lè jà. Ó ṣépè fún Mákà kò lè jà. Abẹ́rẹ́ lọ́wọ́ àwọn sípè fún Mákà rẹ̀ rọ̀. Wọ́n tara rẹ̀ jẹ ni. Ọkùnrin bá sọ mọ́ ọ̀pẹ. Lọ́pẹ́ sọ mọ́ ni. Ìpínlẹ̀ ìwọ́dẹ̀ mọ́ bá padà. Alábìnrin ti parí ilé ìwé ti ẹ̀yàn. Salatu wassalam. Àwọn náà wá lè lo ìṣàrà wọn. A lè lo ìtọ́ka sí wọn. Àwọn ọmọ sọ pé Rabbi ij'al hadha baladan amina. Rabbi ij'al hadha baladan amina. Bọ́lọ́wọ́ ọba Nàìjíríà yìí o. Ìwọ́lá ọba Nàìjíríà yìí o. Stéètì tá a wà ń bẹ̀ yìí o.
Stéètì táwa ń bẹ̀ yìí o. ìlú tá a wà yìí o, Ìlú táwa yìí o. community tá a wà yìí. Community táwa yìí. Ìwọ náà bàbá mi ṣe رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا. àwọn ẹni tàbí dádúlẹ̀ ní àyà ẹ̀. Ìlú lẹ̀ ayà yẹn. Ṣiṣẹ́ tí ń bẹ lẹ́yìn ẹ̀. Àìṣẹ́ kan bẹ lẹ́yìn ẹ̀. Iṣẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀. Tó ọba ti fi sí ẹ̀yìn dádúlẹ̀ ìlú yẹn ó dáa. Ìlú yẹn ó dáa. Àwọn adákẹ́ bí á ní iná ó ní wọ́n náà wọ́n bá jẹ́ kí àwọn náà tọ́ Nàìjíríà àti gbogbo tá a wí nìkan náà tó fi fọkàn balẹ̀ sí bẹ́ẹ̀. Àmín. Bọ́kàn bá balẹ̀ tán àwọn olóhùn kí lájẹ. A máa ronú kí lájẹ. وارزقنا له من الثمرات من آمن منهم. Tọ́ oníwọ̀ náà wọ́n bá gbogbo téèyàn máa jẹ láyé. Àlùmọ́ ayé mo fún mọ́kàtà níbẹ̀ yẹn. Ìjọba lẹ́yìn fún ìtàn ẹni. Dákẹ́ ń bẹ̀. Wọ́n dákẹ́. Wọ́n á lọ bòmí náà. Àwọn máa ń sọ pé ayé ayé àti ti ṣe sọ́tò Ibrahim èwo ló ṣáájú ara wọn. Èwo ló ṣáájú ara wọn? Nígbà wo làdúrà méjèèjì wáyé? Nípò làdúrà méjèèjì wáyé. Àyà sọ́tò Ibrahim àyà 35 sí Kùránì ẹ̀. Sọ́tò Ibrahim àyà 35. Suratu Ibrahim àyà 35. Ọlọ́run sọ pé wọ́n kọ́ ọ̀lẹ́ ní bàbá. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا Sọ́tọ̀ ọ̀rọ̀ mẹ́rin sọ́tọ̀ ọ̀rọ̀ wọ́n sọ́tọ̀ àdàwó níbẹ̀. واجنبني وبني أن نعبد الأصنام. Ó ní ámúnù ni wọ́n tọrọ ń bí ní àlákòókò yìí. Lákòókò Ọwọ́ àwọn á ìlú pè ní tọrọ. Ádálíbàládà. Ó fún ní ìta àbí máa mọ̀ pé ìlú tó ti dáa ni. Ìlú tó ti dáa ni. Níjọ́ alákọ̀ọ́kọ́ ìlú tí ò tí ìlú tútù ló wọ ẹ̀ jẹ́. Ìlú tí ò tí lójú tí ó wà ń jẹ́. رب اجعل هذا بلدا آمنا. Nígbà tó wá di pé ìlú ti di pé ó ti ló kọ bí Nàìjíríà náà sì ló kọ yìí. Àbí? Bẹ́ẹ̀ni. Ọwọ́ kò fọkàn balẹ̀. Gbogbo tá a ní bó ṣe pọ̀ tó. Ó pọ̀. Ṣùgbọ́n kíní ti bí ní òsì. Kí ni ti bí ni ò sí bẹ́ẹ̀? Àwọn anáwọ̀ ẹgbẹ́ ni pé anábìrán tó rọ́pì jẹ́ àdéhàdà lìbàdádà àmìnà. رب اجعل هذا البلد آمنا. Ọlọ́run fowó sí Nàìjíríà. Ó láwọn fowó sí Nàìjíríà. Nǹkan lò sí pé Ọlọ́run àwọn ń bẹ̀ ọ́ nǹkan àmìnà náà àmìnà láàní. Àmìnà òun là ní. Àbí Ṣákìrà ń bọ́. Àlámìnà Nàìjíríà. Àmìnà àní. Ọlọ́run fún alámìnà ọ̀. Àmín. Ìyá ọba ààrẹ ni. Àmín. Ọmọ arí ọba àwọn ànábì Ọlọ́run. Ọba àwọn ànábì Ọlọ́run. فوق نبينا محمد صلى الله عليه وسلم على أبيه الخليل في ذلك. Náà ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Inú pé Abraham ló ṣe yẹn. Abraham ṣe tiẹ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run náà wọ́n ṣàdúrà fún mi. Gbogbo àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n ṣàdúrà fún ìlú wọn. Èyí tó wá jẹ́ olórí gbogbo wọn náà lọ́wọ́ Muhammad sọ̀rọ̀. Sallallahu alayhi wa sallam. Nígbà tí ànábì Ibrahim ṣe àdúrà Mákà fún. Àdúrà Mákà táwọn bí Ibrahim ṣe. Màdínà ń gbóná ni. Mọ̀dínà ń gbóná ńgbà náà ni. Màdínà ń gbóná. Ó ń gbóná. Gbogbo àjàkálẹ̀ àwọn àrùn tí ò da àwọn lègbélègbé àìsàn. Lègbélègbé àìsàn. Ọ̀bẹ ní Màdínà kárí kése. Ó ń bẹ́ẹ̀ kan ní kése. Àwọn ìwà lọ síbẹ̀ sallallahu alayhi wa sallam. Ìlú tá a bá ti fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run, a gbọ́dọ̀ balẹ̀ ńbẹ̀. Ìlú tá a ti fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run, ará gbọ́dọ̀ balẹ̀ ń bẹ̀. Ajé àmú ọ̀gbọ́dọ̀ wọn aráàlú ọ̀hún. Ajé àmú gbọ́dọ̀ wọn aráàlú ọ̀hún. Ọlọ́wọ́ ní Sahih Muslim. Sahih Muslim. Wọ́n hadith Sa'd bin Abi Waqqas. Radiyallahu ta'ala. Radiyallahu ta'ala anhu. قال رسول الله صلى الله عليه وسلم ائتوني بوضوء. Wọ́n ní Sa'd bin Abi Waqqas radiyallahu anhu tí ó ń pè ń jọ kan ẹgbẹ́ mi àlọ́wà. Ẹgbẹ́ mi àlùwàlá wá. Kí n gbọ́ tó kí. ائتوني بوضوء. Ó ní ẹgbẹ́ mi àlùwàlá wá. Ẹgbẹ́ mi àlùwàlá wá. فتوضأ ثم Bẹ́ẹ̀ bá قال ní ẹgbẹ́ mi àlùwàlá wá, kankan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Nǹkan fẹ́ ṣẹlẹ̀. Ẹgbẹ́ mi àlùwàlá wá, wọ́n sì gbé wá fún wọn sallallahu alaihi wasallam. Wọ́n lọ sàlùwàlá.
ثم قام فاستقبل القبلة. tó bá kọjú sí kíbla mo ní àwọn àjọ náà Mádínà Màdínà ni wọ́n wà ń jẹ́ náà. kọjú sí kíbla wọ́n bá sọ pé فكبر ثم wọ́n قال bá ṣe kápára wọ́n ní àwọn ilé fàkápára àyífà sọ̀rọ̀ ó kírun Ó kírun. wọ́n sì ní kò kírun fàkápára àwọn Zahiriyya wọ́n ní Allahu Akbar àti Allahu Akbar òfin gbè àti Allahu Akbar níwọ̀n al-muhim bó ṣe gínú Allahu Akbar. nígbà lábí ṣe Allahu Akbar ní kò ṣe Allahu Akbar tó bá tẹ́wọ́n sọ́nà lọ́bá sọ pé Allahumma اللهم olúwa ní mo pẹ̀ pẹ̀lú kọ́tọ́ ń jẹ́ إن إبراهيم كان عبدك وخليلك. Ibrahimu tó jẹ́ bàbá ńlá mi Bàbá ńlá mi. tọkàtọkà gẹ́gẹ́ bó sọ fún mi pé ẹrú sì ni ààyò rẹ̀ sì ní دعا لأهل مكة بالبركة. ó ti ṣàdúrà fárá Mákà pé kọ́lọ́run ọba kó ṣe gbèsè ayé Mákà nírọ̀rùn fáwọn ará Mákà ó sì ti gbà á. وأنا محمد عبدك ورسولك. Èmi yìí náà tí mo dúró yìí mò ń lo ààyè yìí náà bí Ibrahim ṣe lọ. Èmi náà òjíṣẹ́ Ọlọ́run ni mí ẹrúsìn rẹ ni mo ṣe àdéhùn أدعوك لأهل المدينة أن تبارك لهم في مدهم وصاعهم. ọwọ́ wa ń ṣàdúrà kú ọlọ́run mo pé ọ́ Mo ń pè ọ́. fara Mádínà Fara Màdínà. Ọlọ́run bá mi jẹ́ kí jíjẹ mímu tó ṣe gẹ́ni Kó rọ̀ wọ́n lọ́rùn. أن تبارك لهم في مدهم وصاعهم. àti múdù àti sọ́rin tí ẹ̀ bá ń ṣàdúrà nígbà lè ọkà sí lérè fi ń tọ́rọ látàdúrà bá ka ọ̀la ọ̀fọ̀ wẹ́wẹ́ Ó fọ wẹ́wẹ́. ọ̀fọ̀ wẹ́wẹ́ ní ọlọ́run fún ọdún ọlọ́fún ẹ̀dá mẹ́ra tó ti yà Àròwó náà ni. ọ̀fọ̀ wẹ́wẹ́ Àròwó náà ni. obìnrin ọlọ́run tó dọ́là sí mọ́ fẹ́ báyìí Dọ́là. Dọ́là mọ̀ fún ẹ. ọ̀la Ó là mọ́lẹ̀. bí في مدهم وصاعهم. ẹ bá ṣe ń wọ̀n lókè tẹ́ wọ́n ìtẹ́lẹ̀ ó kó òṣùwọ̀n tí ẹ ní méjì náà lọ́kọ́ wọn dáadáa méjèèjì tẹ́ wọ́n ti ń wọ̀n báyìí kó sì máa lọ ní káàbàrí kan máa wọ̀ tí wọ́n bá ra kílò kan Tó bá ra kílò kan. wọ́n máa jẹ́ ní jẹ kílò mẹ́wàá lé wọn Kọ́ máa jẹ́ níjọ ìjẹ́ kílò mẹ́wàá lé tí wọ́n ti ra wọn. bẹ́ẹ̀ ní tiẹ̀ ọ̀ tí ra bẹ́ẹ̀ ogun tó ń ra dédé tó ń ra náà lọ jẹ ọ̀ tí ìlú máa ti ń pè ní àlùbáríkà Àlùbáríkà ò tí yé tó ọ. oṣù rẹ lọ ní dédé owó oṣù rẹ lọ ní lẹ́bí sìn ọmọ ń tẹ̀yẹ̀ máa wí fọlọ́run kì í sí nákàlẹ̀ Nọ́gà ní kọ́. owó oṣù rẹ máa nà Máa nà máa ná àlùbáríkà ni Àlùbáríkà ni kò máa ná. ẹ tí ń náwó oṣù yóò máa tán náà ní kóso tó parí Ẹni tí ń náwó oṣù yóò máa tọ́kùsù tó parí. ẹ tí ń jẹ ń tọ́ra gangan fún ara rẹ̀ kò ní tó ọ jẹ Kò ní tó ọ jẹ. nǹkan ti lọ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run Ó ti lọ. alábẹ̀rẹ̀ wọn lọ́n fa àlùbáríkà tí wọ́n bá ti ń ra kílò kan Tó bá ti ra kílò wọ́n kan, máa di kílò púpọ̀ lé ó máa di kílò púpọ̀ lé. تبارك لهم في مدهم وصاعهم. alábẹ̀rẹ̀ wọn dákẹ́ wọn ní Islam máa bá إلا ما باركت لأهل مكة ó ní bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ ni. irú àlùbáríkà tó sí àdúrà Ibrahim tó ṣeun mo ń bẹ náà rẹ̀ fún Màdínà. ọwá tí ìtàn Kò tí tán. ṣe irú nù yàrá ní irú àbí irú kan náà Irú kan náà. bíi ti ẹ̀ náà ṣùgbọ́n àánú kì tó ṣe bẹ́ẹ̀ wọ́n lọ mú tábí àbáta ọlá ọlá Ó là mọ́lẹ̀, ó fọ́ sí wẹ́wẹ́. wọ́n á tún sọ nípa rí pé مع البركة بركتين. máa lè bá wákàtí بركتين. bá wákàtí بركتين. àgbàríkà kan gan àlè jẹ́ tán Àlùbáríkà kan gan àlejẹ́ tán. ọwọ́ ní bárakàtà rẹ̀ tó tún wà pẹ̀lú báraka Allahu Akbar. báraka ẹ̀yọkàn yẹn pé tí ará Mádínà bá jẹun Tí ará Màdínà bá jẹun, tí bí ó bá pa lẹ́yìn wákàtí méjì tí ebi ó bá parẹ́ yìí wákàtí méjì, tára Mákà bá jẹ irú oúnjẹ yẹn tára Mákà bá jẹ oúnjẹ un, wákàtí kan tó lé ní ìlú fi máa bá jẹ wákàtí kan péré ló ti máa pa. بركتين. gbogbo ẹni tó pẹ̀lú Mádínà náà ti máa pé kọjọ Mákà Òjò Mákà pàápàá. níbi ajé àmú yẹn kọjọ Mákà Òjò. lọ jẹun ní Mákà ìwọ náà mọ̀ pé pápápá ní ó sáré lọ Pàápàá ni. ìyẹn tó wọn bá ti gbé Mádínà Tó o bá ti gbé Màdínà wọ́n ní, tó wá láti Nàìjíríà tó bá jẹun ní Mákà èyí lè má pa ọ́ o ebi máa pa ọ́. ìyá Mákà ọlọ́ba àforíjì wá Àmín. nígbà tí wọ́n lọ Mákà ìròyìn tí wọ́n mú wá fún wa nígbà tí wọ́n dé ọ̀rẹ́ màmá wa ni wọ́n àwọn fún ọmọ 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 Àmín.
wọ́n ní tí mo tó yà lẹ́nu jù. Ó yà mí lẹ́nu jù. Bí táwọn bá ti jẹun láàárọ̀ nílé báyìí. Táwọn bá ti jẹun láàárọ̀ nílé. Ọmọ fẹ́ fọ́ ní àwọn tó witness ní ọ̀rọ̀ mọ́ sọ́fọ̀ ṣùgbọ́n tí ó rí mọ́ sọ́fọ̀ practical mọ́ fẹ́ kà fún ọdún. Bẹ́ẹ̀ni máa gbọ́ practical. Sáwọn òde Mákà ni wọn ò sì dé Mẹ̀dínà rí. Wọn ò dé bẹ́ẹ̀ rí. Nígbà wọn lẹ̀rùn tó kọ́kọ́ kó wọn lọ Mákà náà ni wọ́n kọ́kọ́ kó wọn sí. Wọ́n ní ọ̀gbọ́ tí mo tó yà lẹ́nu ní pé Kàábà yẹn ọmọ lágbára. Ó mà lágbára pọ̀. Ọlọ́run fàṣẹ rẹ̀ àṣẹ Ọlọ́run pọ̀ ńbẹ̀. Àṣẹ Ọlọ́run pọ̀ ńbẹ̀. Ọ̀rọ̀ tí mo bá ti jẹun àárọ̀ tán lé báyìí. Tí mo bá ti jẹun àárọ̀ tán lé báyìí. Ó di Ìkàábà làwọn máa ń pè Ìkàábà wọn lọ. Ìkàábà làwọn lọ. Ìkàábà. Ìkàábà wọn lọ. Nígbà tí ọmọ Kàábà Ìkàábà wọn lọ. Wọ́n ní táwọn ti wá dé bẹ́ẹ̀. Táwọn bá ti dé bẹ́ẹ̀. Àwọn ti kí lọ́rọ̀. Àwọn kì í lórí ń bẹ́ẹ̀. Al-Asr wọn kì í bẹ́ẹ̀. Àti Magribi. Magribi wọn kì í bẹ́ẹ̀ àti Ìṣá. Lẹ́yìn Ìṣá ìlànà máa ń bọ̀ wáyé. Táwọn bá ti wà níwájú Kàábà àwọn kan yára báyìí Allahu Akbar. Ó ní ọ̀dà bẹ́ẹ̀ tí èèyàn bá ti ya lóde Kàábà oúnjẹ kan ń wá láti. Ọ̀dà ní pé tí èèyàn bá la lóde Kàábà oúnjẹ kan wá láti lo Kàábà ni. Tí ń wọlé sí yàn lẹ́nu. Tí ń wọlé sí yàn lẹ́nu. Kí àdíyìí tó ti rẹ́yìn náà. Àdúrà Ànábì Ibrahim lọ gbà. Àdúrà Ànábì Ibrahim ló gbà. Tí o ní Indomie ẹyọ kan tí o bá jẹ ń bẹ̀. Indomie ẹyọ kan tó bá jẹ ń bí. Indomie páàkì kan tó bá jẹ. Tó o bá lọ jẹ irú ẹ̀ lọ́hùn. Tó bá jẹ irú ẹ̀ lọ́hùn. O lè má òní lè jẹ tẹ̀yìn. Òní lè jẹ́ tán yín ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé ibi ọ̀hún ò ní tètè pa ọ́. Ebi ọ̀hún ò ní tètè pa ọ́. Torí pé àlùbáríkà àṣírí rẹ̀ ò ṣe é tú tán jàmá. Àṣírí rẹ̀ ò ṣe é tú tán. Ẹni ní ọmọ awo àlùbáríkà lásán ni Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim. Lásán kọ́. Ibi tí wọ́n bá ní kí tí wọ́n lọ wá ní Muhammad kama àlùbáríkà àṣírí rẹ̀ ọkọjá tẹ́ ń wò yẹn. Ó kọjá ń tẹ́ ń wò. Ní rírà. Rírà. Ọba ní bàríkà. Ó bá bàríkà mẹ́rẹ̀. Gbígbà. Gbígbà. Ní ṣíṣe. Ṣíṣe. Ní jíjẹ. Jíjẹ. Ní sísọ̀kalẹ̀ síkùn rẹ̀. Sísọ̀kalẹ̀ síkùn rẹ̀. Àgbẹ̀rẹ̀ àwọn ọlọ́pọ̀ fún wa lágbàríkà. Àmín. Wọ́n náà mọ̀ pé àgbàríkà Áfíríkà wọn tọrọ ọlọ́pọ̀ fún wa ní àgbàríkà. Àmín. Tọ́ ẹlẹ́gbọ̀n Muhammad alayhi salatu wa salam. Wọ́n ṣàdúrà yìí. Wọ́n ṣàdúrà yìí. Fún ìlú mẹ́ ìlú Madina. Madina. Tọ́ bá wá gbé Mákà. Tó bá gbé Mákà. Tọ́ wá sí ìsìlọ Madina. Tó ṣe sí lọ Madina. Àwọn ìyàtọ̀ tó jìnà púpọ̀ láàrin àwọn àti Mákà. Ó mọ ìyàtọ̀ tó jìnà láàrin àwọn méjèèjì. Yálà lọ́dún àwọn tí ń gbé bẹ̀ǹkọ̀ kan ni. Àwọn tí wọ́n ń gbé bẹ̀ǹkọ̀ kan ni. Ará Madina máa ń rọ̀ ni. Ará Madina máa ń rọ̀ ni. Ará Mákà náà máa ń rọ̀ ni. Ará Mákà náà máa ń rọ̀ ni. Ṣùgbọ́n nítorí pé a ti gbádùn Madina. A ti gbádùn Madina. Lọ́jọ́ ká máa sọ pé ará Mákà ṣe kí ni? Ó le. Ará Mákà ò le lára Nàìjíríà. Ará Mákà ò le lára Nàìjíríà. Àlùbáríkà Madina ọwá kọjá àlùbáríkà Mákà. Lọ́nà tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n jiyàn mọ̀. Wọ́n jiyàn ìmọ̀. Láàárín pé èwo ló lọ́lá jù Mákà àbí Madina. Nínú Mákà àti Madina èwo ló lọ́lá jù? Wọ́n jiyàn mọ̀. Wọ́n jiyàn mọ̀ tí kálukú sì ń ná tán pẹ̀lú mọ̀. Wọ́n ń ná tán pẹ̀lú mọ̀. Yóò sì fẹ́ ìṣẹ́ tí ń pé kan lọ́lá yóò sì fi ẹ̀rí lẹ̀ mọ́lẹ̀. Wọ́n fi ẹ̀rí lẹ́ra wọn mọ́lẹ̀. Wọ́n náà wà tó dìde yóò tó fún mọ́ ẹ̀rí yóò tó fi lẹ́nu kejì náà mọ́lẹ̀. Wọ́n wà máa nálẹ̀, ẹ̀rí ló tún nálẹ̀. Ẹwà mọ̀ pé wo láwà mú ń bẹ̀ báyìí. Láàmú ń bẹ̀ báyìí. Wọ́n tààrà àwọn ẹ̀rí tí àwọn míì tó lò láàrin àdéhìí náà. Ibẹ̀ Madina ìṣẹ́gbẹ́ Mákà. Madina ìṣẹ́gbẹ́ Mákà. Wọ́n ọlọ́run sáájú ojú Mákà àti Madina. Àmín. Méjèèjì náà ni ó lọ. Méjèèjì ni ó lọ. Wọ́n ti dé Mákà. Ó sì yà sí ìlú Madina. Ó tọ́ méjèèjì wò. Abẹ́rẹ́ wọn bá kó fún alábàríkà. Àmín. Fún àbáríkà sí màá wa. Àmín. Fún àbáríkà sí ẹsẹ̀ wa. Àmín. Fún àbáríkà sí ayé wa. Àmín. Fún àbáríkà lórí ìtura. آمين. وقف بنا الكلام. وقف بنا الكلام في العام الماضي عند الآية 15. Nígbà tí tafsir ń lọ ní ẹ̀kọ́ ọdún tó lọ. Ẹ̀kọ́ ọdún tó lọ sí tafsir ń lọ. Èyí tí a fi sọ ní Suratu Nuh. Èyí tá a fi sọ ní Suratu Nuh. A fi fẹ́ mọ́ta tiẹ̀ ni wọ́n ń pè ní ànábì wa Nuh. A
àfihàn mọ́tàlá pé náà bí wa náà Alayhi salatu wassalam. nípa wípé àwọn èèyàn fọ́nú fọ́ra kú lára wọn díẹ̀. nípa pé àwọn èèyàn fọ́nú fọ́ra kó lára wọn díẹ̀. Kódà àwọn nǹkan kan wà táwọn èèyàn tó máa ń fẹ́ lò lára wọn tí wọn ò sì lò dáa. wọ́n fẹ́ lò ó ṣùgbọ́n wọn ò lò dáa. Bí wọ́n sọ pé àfa àwọn àfọ́ òun o ọba ti sẹ̀rẹ̀ báyìí máa fún ọ tán ni. tó bá ti sẹ̀mí máa fún ọ tán ni Ẹlòmíì sọ pé àdábìnú àlọ́jọ́ ànábì inú àlòun jọ. ìlà àti àdá. على الأرض للكافرين ديارا Kí wọ́n mẹ́rin wá pé bí ọmọ àlẹ́bí tó mọ̀ ọ fún ọ tán. Wọ́n sì tàkìtì bí ọ̀bọ lẹ́ẹ̀kan náà. wọ́n tàkìtì bí ọba lẹ́ẹ̀kan náà. Gbogbo wọn léfò lórí omi lọ ni. Allahu akbar. Ẹ̀yìn ìyá àtẹ́ bá tọ́ mi ẹ̀wọ̀ náà àfọ̀n tẹ́ dìgẹ́ ní tẹ́ léfò lórí omi. léfò lórí omi. Wọ́n sì lò wọ́n sì lò nípa ìmọ̀ ẹni tí wọ́n pè ní ànábì wa. Nuh alayhi salatu wassalam. Àti ká mọ̀ sí díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ́ tó lọ láwọn ọdún tó lọ náà. Náà amúsọ́lọ́tù náà pé náà lábẹ́ máa fi ṣe àwòkọ́ṣe rere fún wa nínú ayé wa àti nínú ẹ̀sìn wa. Sọ́lọ́tù náà háyà 28 lọ́wọ́ àmúbẹ̀. Àyà 28 ló wà ń bẹ́ẹ̀ 28. Àbí báwo síbẹ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Háyà 28 lọ́wọ́ ní inú ẹ̀. Bẹ́ẹ̀ ni Àwọn abẹ̀rẹ̀ rẹ̀ abẹ̀rẹ̀ rẹ̀ Ọlọ́run wá pé kí ìdánudúró àbí àkókò ọparí ìjókòó ọparí sí bí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. àkókò parí sórí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. Ibẹ̀ láti sinmi. Bẹ́ẹ̀ láti sinmi. Tá a lérò wípé á gbé ní àyà 16 kẹrìndínlógún lọ́dún ìdágbàrá. A lérò pé a gbé láyà ìkẹrìndínlógún lọ́dún yìí. Àyà táwa fi dúró ní ọdún tó lọ, ó náà ní àyà 15 tí Olúwa ti sọ wípé a'udhu billahi minash shaytanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا lẹ́yìn àwọn sọ pé وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا ibi àdó sí ni Ibi àdúró sí nìyẹn. AC lélẹ́hùn Èsì lélẹ́hun apá kìíní. ó kú bí rẹ̀ Ó kọ apá kejì bí. bí rẹ̀ wá ní wájà alàlọ́kọ́ وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ìbá ṣe pé tẹ̀síìrù ọ̀jẹ́ Tí kìí bá ṣe pé tẹ̀fsíìrù ò jẹ́. ọpẹ́ olùwàkájẹran pẹ́lẹ́nu Ọ̀nfọ̀nà fún ni ò jẹ́. ọ̀nà fún ní ọ̀jẹ́ tí kìí bá ṣe bẹ́ẹ̀ àbá pé ó yẹ ká túmọ̀ rẹ̀ papọ̀ Ó yẹ ká túmọ̀ rẹ̀ papọ̀ ní. tá a bá perí àgbò Tá a bá perí àgbò. A perí kòkò tá a fi kòkò tá a fi sè é. A perí ìkòkò tá a fi sè é. Ọba ń sọ̀rọ̀ òṣùpá àti òòrùn Òṣùpá àtòrùn tó bá sọ̀rọ̀ rẹ̀. ó wá já wọn kúrò lára sánmà Ó já wọn kúrò lára sánmà. ọmọ jábá òun Ó máa ń já. ó wá ń sọ̀rọ̀ koríko àti ilẹ̀ Koríko àti ilẹ̀. ó wá ń já ilẹ̀ kúrò lára Koríko. ọ̀gbá Ògbá. ìran òòrùn sánmà níwọ̀n. Bẹ́ẹ̀ni. Ìwà ní ìwà ní alábì inú sọ pé alámta ọwọ́ ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا sọ pé ẹwù kẹyìn jama ẹwù sánmà ẹwù bọ́lá ọba ti ṣe ní àgbékà pé ẹ̀bá ti ṣe owó sánmà bọ́bá jẹ́ pọ̀sán lówó kí ló rí mẹ́jọ máa Yóò rọrùn. bọ́bá jẹ́ pọ̀ lówó kí ló rí mẹ́jọ Yóò tùfà. á sì wá já òṣùpá tòrùn wájá alálẹ́kọ́mọ́ وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ọba mọ́gájá kò mẹ́ ṣùgbọ́n tafsiru àti àkókò mẹ́rọ̀dẹ̀ aláǹfààní àti ṣe nínú àwọn àǹfààní tá a wá jẹ níjọ́ náà tọ́lọ́ fi dá wa dúró níbi tìbá kọ́
òun náà ni wípé wàtàfà aláàbí وتفاءلنا بها إلى الله الرفعة بقوله إذا قام a fi gbólóhùn tèbá kan tá a dúró lórí ẹ̀ níjẹ̀kú ọdún tó lọ gbólóhùn ti bá kọ́ta lólóyè níjókòó tó lọ. a fi ṣàgbọ́kànlé wípé ọ̀dàbẹ̀rẹ̀ bí ọlọ́run tó ní ká dúró bí tèbá kan a fi ṣàgbọ́kànlé pé ọlọ́run tó jẹ́ àdún níbi tì bá kọ́ yẹn. wọ́n fẹ́ ká ti ga jù bá a ṣe máa lọ lọ́dún tó lọ kó tó dọdún yìí ó fẹ́ ká ti ga jù bá a ti mọ lọ́dún tó lọ kó tó dọdún yìí. yáyà ọmọ tí ń ké ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا lókè láwọn lọ ìtumọ̀ rẹ̀ Àmín. ألم تروا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا خلق سبع سماوات ó lè sọ pé سبع سماوات ó lè wí bẹ́ẹ̀ ó ní سبع سماوات سبع سماوات طباقا ọlọ́dún pé kẹfẹ́ lòwe Yorùbá ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ṣe kí Ẹsẹ̀ rẹ̀ ó ti rí. yóò ti ohun ní ẹmọ́ pé Yóò ti. ó lẹ́ سبع سماوات طباقا سماوات سماوات طباقا lókè láwọn lọ́jọ́ wá àwa gbà pé dídúró tọ́lọ ní adùn mẹ́wọ̀n dídúró tọ́lọ ní adúró ń bẹ̀ yẹn. àwọn àti gásì amọ̀pá ti ga sí i kó tó lọ́dún yìí kó tó dọdún yìí. àwọn tàfà láti àwọn sẹ́lẹ̀fù nìyẹn ara àwọn tàfà wò láti àwọn sálàfì tí nìyẹn. a bá rí nǹkan kan tó tó bá rí lè nǹkan fi wọ́n kan lọ́kàn balẹ̀ tí wọ́n fi lè dábàá rere tó pọ̀ sí fọ́nà ọba òun sì lò wọ́n ó sì lò ó. èmi lò ó èmi ga sí Alhamdulillah. mo lérò pé gbogbo ẹni tó ń gbọ́ mi náà lọ́kì lọ́hùn àtẹ̀yìntẹ́ fọkànbalọ̀ náà yẹn náà ṣe kí ni Wá ga sí i. Bẹ́ẹ̀ ni, Alhamdulillah. Alhamdulillah. Mo ga sí o. ga sí Bẹ́ẹ̀ni. nígbà náà tó sọ́dà lọ́wọ́ Bẹ́ẹ̀ni. ó ti ga sí báyìí ẹlòmíì tí wà náà fáwọn wá àdùngbà náà ó ṣe kí ni ó ti ga sí báyìí. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا nítorí délé ní وأوجب من علامته أن من أمن معي في ذلك اليوم قد نال نصيبا من ذلك ولقد سبق الكلام بإفاضة بالآية الأولى وهي قوله تعالى ọ̀rọ̀ ti lọ lórí àyà alákọ̀ọ́kọ́ yẹn alámùtàrà ó tẹ̀yìn tẹ̀sẹ̀ ń gbọ́ yìí ọ̀rọ̀ ti lọ lọ́gbọ́ lọ́gbọ́ ọ̀nà tí a gbà ṣàlàyé alámùtàrà ó ọ̀nà táwọn gbà ṣàlàyé rẹ̀ nínú fàámàbìnrin àmàtàrà bíkì nínú orí ọlọ́run ni nínú orí Ọlọ́run ni lọ́gbọ́ alámùtàrà ó kayfa khalaqa Allahu sab'a samawati ọgbọ́n tẹ̀sí rẹ̀ ó tún lókù mẹ́rin tààrà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni kì í bẹ́ẹ̀ ṣe pé tàná lásọ ní lónìí tàná òjò tèní. àsìkò kan ò tó sọ ti tòní tán Bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ a máa mú tàná wá ilé àlákọ́lẹ̀ ní sáré kàtàlá Àdéhìí bàtà. tọ́ torí ìdí eléyìí ọ̀rọ̀ ti lọ lórí ibẹ̀ ọ̀rọ̀ ti lọ ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. àwọn ni àyà lam taraw kayfa khalaqa Allahu sab'a samawati وقلنا إن هذا الجزء موجه إلى الطبقة العليا ẹ̀dàkùn ẹ̀yìn àfàlẹ́jọ́ ẹ̀yin àfáàlẹ̀ jókòó tẹ́júmọ́ Kùránì ẹni sí tẹjú mọ́ Kùránì rẹ̀ nísìnyí bá ń wò láti àyà 13 láti àyà 13 àyà 13 tó tó wo 14 náà wo 14 náà ìkẹrìnlá wo 15 náà wo 15 náà ìkẹẹ̀dógún yẹnda ọdún mẹ́rin lásán àyà mẹ́tẹ̀ẹ̀ta kàwó lásán wò lásán. olùdó ní máa rà kún látàrí لا يرجون لله وقارا alábínú ààrẹ salatu wassalam Salatu wassalam. wọ́n sọ ọ̀rọ̀ fáwọn jàmá wọn pé máa là kí ló ṣe yìí kí ló ṣe yìí. wọ́n sáàni ẹ wá fàkóntó sáfẹ́ rọ́bà fún ìnà ẹ̀ كان غفارا wọ́n yẹ wá sí fàwọ́hí ẹ̀dá ẹ̀dáhùn wọ́n ní ẹ̀fẹ́ lọ́lẹ̀ ẹ̀yà rí ẹ̀yà rí máa làkùn ما لكم لا يرجون لله وقارا àwọn ọ̀rọ̀ tí síwájú aṣọ fún ayé pé
tí wọ́n bá ń sọ fún wípé gbogbo àwọn ànábì Ọlọ́run ní ẹni fàṣọ́hà Tọ́ba ní gbogbo wọn ni wọ́n ní fàṣọ́hà. bẹ́ẹ̀ ni má dá òtẹ́ Má dá òtún rẹ̀. Wọ́n jura wọn lọ. Ànábì Nuh Alayhi salatu wassalam. ọ̀rọ̀ náà kọjá bẹ́ẹ̀. Ó kọjá bẹ́ẹ̀. Hum la yarjuna lillahi waqara. Nígbà tí wọ́n wá sọ fáwọn èèyàn ìgbé kí ló ṣe ń bẹ́ẹ̀ gbọ́n tí wọ́n ń mú láti ọ̀dà àdàǹgbàdà ẹ jẹ́ ká padà sílé. Ẹ jẹ́ á padà sílé. Ẹ jẹ́ á Wọ́n sọ fún èèyàn pé jẹun Jẹun. tó lè jẹ. Ó lóun ò jẹ. Mú. Ó ní òun ò mú. Àṣẹ tó lè pa nìyẹn. Àṣẹ tó lè pa nìyẹn. Táànù rẹ̀ bá wá sí ọ́tá. Láàánú rẹ̀ bá ṣe é tán. Ọ wá sọ fún pé sórí tí ọba jẹun Ẹni tí ò bá jẹun. Lásìkò. Ó ń forí ọkà ọmú nìyẹn. Ó forí ọkà hàn múnú. Tí wọ́n kú sí lọ́wọ́ ló pé sábìtù ti bẹ lókè bẹ́ẹ̀. Sábìtù ti ń bẹ lókè ń bẹ òun. Àìmá jẹun Àìmá jẹun. lọ́sọ̀ ní kó sì dáradára. Ló sọ ní bó ṣe dáradára òun. Sábìtù ti bá ń gbọ́ lọ́wọ́ Má bínú. Àyálò ni o. àyálò lásán. Tọ́ ẹ rí pé ẹ̀ ń pè é nù pé dákun jẹun. Ẹ dákun jẹun tí ò jẹun tó ọba kìdé bẹ̀ wọn kó ṣe é ṣe kọ́ la àwọn ọmọdé yìí tó náà bá kìdé bẹ̀ wọn. Ẹ bá ń gbóúnjẹ. Ẹ bá ń gbóúnjẹ. Arábìnrin ló lọ pé máa. Hum la yarjuna lillahi waqara. Wọ́n wá fẹ́ júwe nǹkan kan fún wọn tó lè fà wọ́n lẹ́mìí láti gbọ́ tí wọ́n wí kí ló wá ní. وقد خلقكم أطوارا. Alábàbá yẹn ọ̀rẹ́ bá bá wọn tó wà. وقد خلقكم أطوارا. Alábìnrin ló wá júwe tí wọ́n rí fún wọn. Wọ́n júwe ohun tó rí fún wọn. Ọwọ́ ajé sí pé àwọn ìjọ alábìnrin méjì ni wọ́n. Méjì ni wọ́n. Àwọn gbàrọ́gbò Gbàrọ́ gudu. àti àwọn ọ̀jọ̀gbọ́n. Àtàwọn ọ̀jọ̀gbọ́n. Wọ́n náà múra. Wọ́n náà múra. Bó ṣe máa ń jẹ́ sí pé ẹni tó wá sí pé yunifásitì lásán ti ń lẹ́kṣọ̀. Yunifásitì ló ti ń lẹ́kṣọ̀. Lásán. Yunifásitì lásán ló ti ń lẹ́kṣọ̀. Kọjá bẹ́ẹ̀. Àǹfààní rẹ̀ yóò fún pátápátá báyìí. Àǹfààní rẹ̀ ó fún pátápátá báyìí. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ sí pé bí sí ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kíláàsì. Bó ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní kíláàsì. Ó tún mí ìsìn báwọn èèyàn nígboro. Ó tún ń mísì máwọn èèyàn nígboro. Ṣùgbọ́n fáwọn àkìsà. Yóò wúlò. Yóò wúlò pọ̀. Bẹ́ẹ̀ bá tẹ̀sí wúlò tó àlùbáríkà sí wò pèsè ayé ẹ̀ tó. Èyí ti gbanagbana lábẹ́ jẹ́ kí ló ṣe ń bẹ̀. Kí ló ṣe ń bẹ̀ ni? Ìjọ anábẹ́wà náà àìrí sọ̀rọ̀ Alayhi salatu wassalam méjì ni wọ́n. àwọn gbàrọ̀gbò. Gbàrọ́ gudu. Wọ́n á dàbẹ́ ẹni báwọn ní pọ̀ jù. Àwọn lápọ̀jù. Àwọn náà sì ní wọ́n máa ń pọ̀ jù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àyè. Àwọn kàńdá. Àwọn náà ni wọ́n pọ̀ jù. Gbàrọ̀gbò ń bẹ́ẹ̀. Gbàrọ́ gudu ń Àwọn bẹ́ẹ̀. ẹlẹ́kọ̀ọ́ wa ń bẹ́ẹ̀. Arábìnrin náà wá lo méjèèjì fáwọn méjèèjì àìrí sọ̀rọ̀. Alayhi salatu wassalam. Alákọ̀ọ́kọ́ ọ̀kọ́dé alákọ̀ọ́kọ́ وقد خلقكم أطوارا. àwọn ilé òun wọ́n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n lè gbọ́yé. Ń tọ́ lè gbọ́ iná fi bá wọn sọ̀rọ̀. Ẹ tí mo ní ẹ wá sìn òun lọ da yín. Òun ló dá yín. Tábà lọ da yín ẹlẹ́lẹ́wọ̀ òwe kí ni ìbí mi náà rẹ̀. Èmi náà rèé. Ẹgbẹ́ ọmọ ọ̀dà gbé ní ìlọ́lọ́jà. Njọ́ kìíní àná ò ní dọ́wọ́ ìgbé. O lè dáwọ́ gbé. Ẹyẹ ń bọ́ gbé ni. Wọ́n bá ń gbé ni. Ń bọ̀ wà lọ́wọ́ kékeré lọ́dọ̀ yá. Bẹ́ẹ̀. Ọ̀ jẹ́ nǹkan kan. Ó jẹ́ nǹkan kan. Wọ́n á ní ìlú iwájú wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ ta ara yín ẹgbẹ́ mọ̀ ta àwọn ọmọ kékeré tẹ̀ rí ní ìṣẹ̀dá àwọn ti ń dà. خلقكم أطوارا. Eléhùn tá a bá fẹ́ bá gbàrọ̀ gbòdò sọ̀rọ̀ ní tí ń rí ni ẹ fi bá sọ̀rọ̀. Tí ó ti ń rí ni ẹ fi bá sọ̀rọ̀. Ní tó yé ni ẹ fi bá sọ̀rọ̀. Tó yé ni ẹ fi bá sọ̀rọ̀. Ló fi jẹ́ sí pé fàwọ́ amúrún mushahadun lil jami'. وهو أمر مشاهد للجميع. Nara anfusana. كيف خلقنا؟ A máa rí ara bọ́lọ̀ ti dá wa. Ìkánná rẹ̀ nígbà bá gbé tánìsì. Tó bá gé tán sí yìí. Yóò sì kí ni? Yóò tún wù. padà. Orí rẹ̀ lọ bá fa tánìsì. Yóò tún wù padà. Ọdún ìfàdà ọkùnrin máa tó wà. وقد خلقكم أطوارا. Eléyìí ò nílò ọmọlọ́lé kí ó mọlọ́lé ìwé fún àhàhà. Nílò. Ó yé wa. Ló fi jẹ́ sí pé ọba bá wọn sọ̀rọ̀ pé fàmí ń ná tọ́wíìlì. ومنا الطويل ومنا القصير. Ọ̀rẹ́ fara ọkùnrin. وأنا خلقكم أطوارا. Sẹ́yìn ní pé ń tọ́ka ń bẹnu yín ni. Ẹni tó gá bẹ́ẹ̀nu yín ni. Kúrú gbé náà sí ìgbà. Múlù méjì sì ń bẹ. خلقكم أطوارا.
ìṣẹ́lẹ̀ nílò ká lọ ilé ẹ̀kọ́ fún ní pé àwòrí àbí ẹni tó ga bẹ̀lẹ̀ ìtẹ́jú kúrò ayá kúrú mẹ́mẹ́ Bẹ́ẹ̀ni. ọ̀sá kúrú náà lé tí ẹ̀ Bẹ́ẹ̀ni. ọlọ́run ọ̀fọ̀ wọn lọ́rùn sókè tí ẹ̀ bá a ṣe lò àárí ẹni tó lómi lára àìsí rẹ̀ tó gbẹ Pẹ̀lẹ́gẹ́. tó ẹ bá ti rẹ̀ tó lómi lára tí ò sì rí nǹkan jẹ ẹ̀sì rẹ̀ tó gbẹ bílọ́níà ní ó yẹ kọ́ ọmọ pé nìkan ní ṣiṣẹ́ mìíràn ọba wọn sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ní pẹ̀lú pé àwọn àgbàlagbà làwọn ilé ní tó súnmọ́ ni yóò yí wọn bẹ́ẹ̀ ni tó gbé bá jẹ́ bílọ́níà tí ọ̀sára ó yẹ kọ́ ọmọ pé sísára rẹ̀ nìkan ni òfin síbẹ̀ Ẹnìkan ni ò fi síbẹ̀. ẹ̀kọ́ sì sára tí orí nǹkan jẹ lẹ́kọ́ ọmọ pé kìí sún jẹ lọ́jọ́ Lọ́jọ́ tó yí. ọlọ́run ló fi síbẹ̀ wà fọ́dé wà ọ̀nbẹ́nu wa dúdú àti pupa àti funfun Dúdú, pupa, funfun gbogbo rẹ̀ ní bẹ́ẹ̀. ìwọ dúdú tó gbóra sọmọ padà rẹ tó dúdú padà náà Bẹ́ẹ̀ni. Tó ti kó sí pọ̀. ọlọ́run ní òbí pupa ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni pé àrẹ́bìnrin òun sọ fún ẹ pé rí yẹn ní kí ẹ mọ̀ pé ọlọ́run ní ṣe ẹni tí mo ní ẹ wá sì ní dára ń bẹ̀ yẹn Dára. والطفل والصبي والشاب bẹ́ẹ̀ والمسن mọ́dà pọ̀ ó ní àtọmọ kékeré Àtọmọdé. àti ọmọ tí ń dàgbà díẹ̀ díẹ̀ Àtọmọ tí ń dàgbà díẹ̀díẹ̀. àtẹni tó ti dọ̀dọ̀ láńgbà Àtọ̀dọ́ láńgbà. ta ló jẹ́ kéré ó dúró Ta ló jẹ́ kó dàgbà? wọ́n ní yíò wọ́n fàkì والغني والفقير ó ní àhá olówó Olówó lọ́wọ́ kan lọ́wọ́ kan. olòṣì Olòṣì lẹ́gbẹ̀ẹ́ kejì. lẹ́gbẹ̀ẹ́ kejì. kò síbi tó dé tó lè bá olówó Kò sí ọ̀lẹ̀ síbi tó dé tó lè bá olòṣì. olòṣì sì lè gbọ́n ju olówó lọ. والجهل والجاهل bẹ́ẹ̀ náà ni àti ẹ máa bá láìmọ̀kan ẹ máa bẹ́ẹ̀ tó nímọ̀ Onímọ̀ ẹ máa bá láìmọ̀kan náà. ọlọ́run kan náà lọ́dá wọn wọ́n ní ọmọ bá wọn sọ̀rọ̀ bá lọ́wọ́ sáàlì wọ́n sọ́à والسهل والصعب ẹ̀rẹ́ ló ní orí ti dùn kan ní lọ wọ́n bá dábí sẹ́nu báyìí ọba Yóò bá ń bẹ̀. ẹ̀rọ ní ìsìwà tó bá gómi lọ́wọ́ kan yóò jàgbà lọ́wọ́ Yóò jẹ́ àgbà ni yóò sì tó wọ́n bẹ̀rẹ̀. pé tí ń dẹnu lẹ̀ tó fi bọ́ ọ̀dà tó fi bá dà sí yóò gbé mọ̀ fẹ́ mi bá wọn sẹ́nu rẹ̀ mọ̀ yánu yóò sì yánu náà ó sì dà sí Ó dá sí. àwọn ọmọ bá dà sí tó dè mí mọ̀ bọ̀ Lóde mi. yóò sì tó dè ọlọ́ọ̀tọ́ Ó sì bomi ń bẹ̀. ẹlòmí ń bẹ omi rẹ ni yóò tó jàgbà mọ́ lọ́wọ́ Yóò tún jómi rẹ̀ gbà yóò tún gbé mi. ìjókòó lẹ jókòó yìí sìn àwọn ọlọ́mọ ẹni tó bá jókòó lọ́la Ọlọ́run mẹ́ tó bá jókòó lọ́la. ọmọ pẹ̀lú ọmọ pé tó bá jẹ́ sí pé tọrọ lọ bá jókòó lónìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ẹni tó rọ̀ ló bá jókòó lé ní. àwọn olùdọ́là bóyá ẹni tó lé lọ́ba jókòó Bóyá ẹni tó lé ló bá jókòó. bí ṣe ń fi ìjìká gún ọ Ló pèsè fèjì ká gún ọ. yóò máa fi ìkànnà sọ́kọlọ ẹsẹ̀ rẹ̀ háọ́ Yóò máa fi áọ́. bẹ́ẹ̀ ni ó máa kanra Yóò máa kanra. wọ́n á ní bí àmì pẹ́ǹsì ó pè wò ní tiẹ̀ Ò ní tí ẹni. tàǹdẹ́sì tó ń bí ọ́ lè rè pé sóò ló pẹ́ǹsì Ó ló fẹ́ ń sùn ní. والوفي والكريم bẹ́ẹ̀ ni àwọn àti ọlọ́rẹ bẹ́ẹ̀ náà Àwọn àtọ́lọ́rẹ̀. wọ́n rẹ̀ Bẹ́ẹ̀ ni. wà lẹ́bìnú tí ọmọ ẹ̀rí ní gbogbo ẹ̀sẹ̀ ìdá àwọn bẹ́lá àwọn náà fẹ́ náwó àìsàn ní Àwọn fẹ́ náwó àìsàn ní òjẹ́. àwọn Àrùn. ọlọ́mọsí aláwọ̀ Àmín. àwọn ọ̀wà eré Kò wáyé eré o. Ọ̀rọ̀ ayé wa. ó sì máa pa owó sí wà lápò ẹ̀ Èmi ń pa ó sì ń bẹ lákòbí ṣẹ̀kẹ̀rẹ̀. yóò sì máa sọ eré náà owó ilé àánú ṣe èmi wà ní owó eré fún jẹ àánú àjọ máa ń dá Àjọ ni owó àjọ ni. àjọ tí ó jọ ọ́ dànù Àjọ tí ó jẹ́ ọ́ dànù. bẹ́ẹ̀ ni ìwà ọdún ọlọ́pàá fún wọn tó wà
wọ́n ti tẹ̀mí ìlú bẹ́ẹ̀ ni a máa rẹ̀ ń tọ́ láńsọ́mù lọ́kùnrin tó kú tí fìlómẹ̀. Ẹ̀ tó rẹwà lọ́kùnrin àbóbìnrin. Ọlọ́run bẹ̀rẹ̀ ní báyìí ní kọ́ọ̀pù lọ́nà fún Bàṣírí ní. Wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sábẹ́ tí ìyẹn ní àbírí. Ṣé ìyá rẹ̀ ló so fèsì tó ṣe fèsì tẹ̀ sí ìyá bàbá rẹ̀ ló bí ìdí fèsì rẹ̀? Àwọn òbí rẹ̀ kọ́ ló ṣe ti wá náà. Imú rẹ̀ tó kún gbọ̀nàgbọ̀nà. Imú rẹ̀ tó kún. Pété rẹ̀ kan tó fẹ̀ rẹ̀ náà. Ìwọ náà tó bá yẹ kó bá wọ ní ọgọ̀ rẹ̀ tó gùn. Ìwọ náà máa kó kún díẹ̀ ní. Mẹ́sẹ̀jì tí a ń rí náà kò fi bá àwọn àgbàrò sọ̀rọ̀ nílẹ̀. Èyí tí mo ń sọ ìgbogbo ẹni tí ń gbọ́ lórí Facebook àti aláta àti ọ̀gá àti búrẹ́dì àti mẹkáníkì àti dírẹ́fà yóò yé yín. Kò sẹ́ni tí ò yé. Torí pé irú àwọn báyìí náà ni wọ́n fi bá sọ̀rọ̀. Irú wọn ni. Ló jẹ́ kí èmi náà fọ wẹ́wẹ́ bá wọn. Kẹ́lẹ̀ bá àwọn àbúrò àkọ́dé kàrà kọ̀ọ̀kan máa tó wá àwọn ọ̀dá yín nípele bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè bá àṣetọ̀ lọ. Ọ wá wọn lọ sókè padà. Ó rán wọn lọ sókè padà. Àwọn tó wá lọ sókè yìí kì í sí gbàrọ̀ gbòdò àwọn special. Àwọn special ni. Ọ wá ní alámúkàrọ̀ wọ́n. Alámúkàrọ̀ kẹ́yìn máa kọ́lá ọdún sábẹ́ àṣàmà wá ti rúrú ìbá kọ́. Gbogbo àwọn general yìí ò lè gbọ́ lè yé. Àwọn general ò lè gbé yé. Ní ìjókòó ọlọ́dọ́ lọ, mo bí lọ́dọ̀ bàbá kan. Ó ti pẹ́ ní Islam. Wọ́n ti pẹ́. Wọ́n ní nílò sámà ọlọ́yọ̀kan náà. Ọlọ́yọ̀kan náà ni. Nígbà tí ò rí mi. Nígbà tí wọ́n rí mi. Kò sì kàwé kọ̀ọ̀kan kí ó dé pé kọ́mọ̀ pé wọ́n ní méje mà ní. Kò kàwé kò ká kí ó débi tí ó fi mọ̀ pé méje ni. Ẹni tí àwọn aláwọ̀ máa sọ pé àlámùtàrà ó kẹ́ ìfàkọ́lá kọ̀ọ̀mọ́ ó sábà ó ní òní. Sábà bó ẹ̀yìn owó sábà ẹ̀yìn lẹ́mọ̀ sábà. Ilẹ̀ mọ́. Sábà ó tó wá ní tìbá kọ́. Wọ́n pè sáyẹ̀nsì ní ń sọ̀rọ̀ rẹ̀ mẹ́. Sáyẹ̀nsì ni wọ́n sọ bẹ́ẹ̀ ohun. Wọ́n ti rán wọn lọ sóko tí ìsoko tòsí mẹ́ẹ̀. Ló fi jẹ́ sí pé bọ́bá ń bá wọn èèyàn sọ̀rọ̀ máa kọ̀nsídà wọn. Máa kọ̀nsídà wọn. Tàbá débi tó ti ẹ̀ká dáwákà àsìdà wákà. Àdàwákà ń bẹ́ẹ̀. Kí ni wàhálà bẹ́ẹ̀? Pòfẹ́sọ̀ máa dáwákà. Bẹ́ẹ̀ ni. Tó ti pọ̀ ẹ̀jìrì ọkàn àwọn tó ń bá sọ̀rọ̀ ní. Tó bá débi pé ẹ̀ṣẹ̀ yàtí gbogbo ẹ̀kì màmálẹ̀. Ẹ̀kì Ẹ máa màmálẹ̀. gbé ti hálì lè kẹ́lìmá. Aṣọ́rọ̀ masáì. Kẹ́lìmà kan. Kẹ́lìmà kan. Masala mẹ́wàá ní bẹ̀rẹ̀. Masala mẹ́wàá ní bẹ́ẹ̀. Nígbà bá wọn sọ pé masala mẹ́wàá ń bẹ̀rẹ̀ àìkúlò nǹkan gbogbo àyà wa ń kọ́ ń bẹ̀rẹ̀. Gbogbo àyà wa ń kọ́. Tá a bá ti ní àwọn irú táìpù báwọn àánú fún wọn. À ń nà fún wọn ni. Kó lè bá àjẹ́ sí pé mẹ́sẹ̀jì yẹn yóò yé wọn dáadáa. Yóò yé wọn dáadáa. Àlejò náà wá sí bẹ́ẹ̀ àlejò sọ̀rọ̀ wàlá máa ká àlàfọ́ ọmọ náà fún àlejò sọ̀rọ̀. ناسب أن يفضلهم بما يشفي الجميع. بعض الأولين قوله تعالى بعد أن قال لم تروا كيف فقال لهم وقد خلقكم ووعد الآخرين بقوله تعالى ألم تروا وجعل القمر فيهن نورا وجعل الشمس فيها سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا Ayé alábàríkà ẹ̀. Ayé alálùbáríkà ni. Lọ́sọ̀ wá ibi kò yẹ ká já kú lára tìbá kan. Kò yẹ ká já kú lára tìbá kọ́. Ṣùgbọ́n tó mú já kú náà ló mú já kú. N tó mú já kú ló mú já kú. Ọlọ́run tó ànàbí Nuhu alayhi salatu wassalam tó ti sẹ́mà méje fún wọn tán àti kó ti gúnra wọn. Bí sọ́mà méjèèjì ṣe gúnra wọn. Bẹ́ẹ̀ ti wà lókè ara wọ́n ti wá já mọ́ra wọn. Bó tún ṣe já mọ́ra wọn. Tí wọ́n kì fún wọn tán. Níbo ní ti wá máa dé sáwọn ọgbọ́n sáwọn lọ. Sáwọn ọgbọ́n sáwọn lọ ni. Wọ́n gbọ́n lọ ọba tó wà lókè sáwọn lọ́rùn lọ́pàá tán tí ń bẹ ní kàbá rẹ̀ fún wọn. Allahu Akbar. Tí a fi ń sọ sánmọ̀ méje. Sánmọ̀ méje. Ọwá ní wájá alálọ́kọ́ márọ̀ fi yìí. وجعل القمر فيهن
lọ́nà òbí sáwọn Kọ̀lápọ̀. káàkiri ń gbọ́ ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا ọwọ́ adébí àwọn irinṣẹ́ tí ń bẹ nínú sáwọn ọwọ́ adùnwájà àálà وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ó ní ọlọ́run bá wá fi òṣùpá Ọlọ́run bá fi òṣùpá sí hinna ayé fi sábẹ́ Samawat. tí ó wà ní ọpọlọ ilé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ohun tí ó wà ní ọpọlọ nù kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀. tí ń sọ tí hinna ní pé ń kò sọ pé wájà alàlẹ̀ kọ́mọ́rọ̀ fi hinna ní wọ́n fi pílẹ̀ ọ̀rọ̀ Ìpìlẹ̀ ọ̀rọ̀ báyá sí pé wọ́n fẹ́ gbé àdìtú ọ̀rọ̀ kalẹ̀ wájà alàlẹ̀ kọ́mọ́rọ̀ ní wọ́n fi hinna wájà alàlẹ̀ kọ́mọ́rọ̀ ní wọ́n fi hinna ìpìlẹ̀ ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n nítorí wípé wọ́n fi sí fi hinna àwọn máa rò pé ajẹ́ sí pé òṣùpá gangan òṣùpá gangan ọwà ní sọ́nà méjèèjì ó wà ní sọ́nà méjèèje sáyẹ̀nsì sì tako sáyẹ́ǹsì sì takò ibi tó ṣùpá wà tí wọ́n jọ súnmọ́ra wọn sánmà kan ìyá sánmà táyé àwọn òyìn sọ́nà tají táwọn yìí ni wọ́n wá ní kì í ṣe bí wọ́n ṣe rorokú wọn kì í ṣe bí wọ́n ṣe rorokúro ó rí pé orúkọ tí wọ́n á padà túmọ̀ òṣùpá fún wa á túnmọ̀ òṣùpá fún wa orúkọ tí wọ́n kó òṣùpá nínú àyà wọ́n ní wájà àlà tí wọ́n ní wájà àlà lè kọ́ mọ́rọ̀ sí hinna kí ni a pè وجعل القمر فيهن نورا ìmọ́lẹ̀ ni ẹni ìmọ́lẹ̀ ni wọ́n rí fàá sí pé sí hinna وجعل القمر فيهن نورا àwọn máa sọ wípé olúwa ṣe torí pé òṣùpá gangan ìṣe mọ́lẹ̀ fún rẹ̀ òṣùpá gangan ẹ̀ ṣe mọ́lẹ̀ fúnra rẹ̀ gbà mọ́lẹ̀ ni òṣùpá ń gbà mọ́lẹ̀ ni tí bá sì ń gbà mọ́lẹ̀ onú ò lè jẹ́ mọ́lẹ̀ fún ẹ ohun tí ń gbà mọ́lẹ̀ ò lè já mọ́lẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n a lè pè ní mọ́lẹ̀ a lè pè ní mọ́lẹ̀ nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n ní tí wọ́n sọ mẹ́rin ni wọ́n jẹ́ àálẹ̀lẹ̀ kọ́mọ́rọ̀ fi wọ́n jẹ́ àálẹ̀lẹ̀ kọ́mọ́rọ̀ nùúrán fi hinna ìmọ́lẹ̀ òṣùpá ọ̀tàdé gbogbo sámà mélòó Méjèèjì. وجعل القمر فيهن نورا ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ṣe gbogbo aládóṣùpá ọ̀ Àmín. ọlọ́run ṣe alóṣùpá àmín ọlọ́run ṣe ọlọ́run sọ́sà mi ká ìdákejì rẹ̀ wájá alọ́kọ́ máa ń وجعل الشمس سراجا ṣàmṣẹ́ sí ọjà وجعل الشمس سراجا òṣùpá náwọ̀ rẹ̀ lọ òṣùpá ọ̀fẹ́ jùsùpá òṣùpá lè rí tọ́ òṣùpá Wádìí. òun kan ọya òun kan náwọ̀ ẹ̀fẹ́ jú òun òrùn ó náwó yóò ní òfin sí òòrùn Wọ́n gbóná èyí sí jẹjẹrẹ. láàfin jú òòrùn èyí ṣe tá a fi jó òrùn a sì ń jẹ́ sírajì a sì jẹ́ síraj a mọ̀ pé nóòrù ní òṣùpá a sì ń jẹ́ sírajì Ìrọ́jì dé. ìsìláàjì gbọ́dọ̀ wà láàrin sírajì dín òun ni wọ́n òrùn ní ẹ tó bá ti jẹ́ sírọ́jú òrùn ní ẹ a padà máa ṣàlàyé ilé ohun tẹ́kọ̀ọ́ máa ń tẹ̀ síwájú lágbára ọlọ́run ní ẹ̀kọ́ tọ̀lábí ní ẹ̀ta ara ṣùgbọ́n ní sókè ní pé ó ní ọlọ́run ọba sọ́gbọ́já alọ́kọ́mọ́ fi وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا wá ṣe òṣùpá sínú sánmà ayé ṣùgbọ́n ìmọ́lẹ̀ rẹ̀ ọ́tàdé gbogbo méjèèje níbo ní tí wọ́n ń gba ìmọ́lẹ̀ látara ọ̀run ní وجعل الشمس سراجا tààrí fìlẹ̀ tààrí fún ní ìmọ́lẹ̀ Lọ́ba ìtàrí fún ní ìmọ́lẹ̀. ìsìrájú ni وجعل الشمس سراجا gẹ́gẹ́ níbi tí ìmọ́lẹ̀ ti ń wá sára òṣùpá níbo ní Àárọ̀. وجعل الشمس سراجا وجعل الشمس سراجا olúwa wá sí oòrùn ní àtùpà
Ọlọ́run ṣe òun láti pa. tó yẹ tí kò ń gángan fún ara rẹ̀ iná ni. Iná ni. Ṣùgbọ́n tí iná bá tà á pọ̀ náà tó bá jìnà á pọ̀ síbi tó ti tàn yóò máa jẹ́ mọ́lẹ̀. Tó bá jìnà pọ̀ síbi tó ti tàn yóò máa jẹ́ mọ́lẹ̀. Ibi tó kójọ ní akátẹ̀ pé kábàbẹ̀gì náà gáàsì ẹ̀ tọ́ sí tọ́ tanná rẹ̀. Gáàsì tó tanná rẹ̀. Iná gangan tó tàn síta kò sí fọwọ́ kàn. Kò sí fọwọ́ kàn. Ṣùgbọ́n tí wọ́n bá múná lọ tó fi dáná. Tó fi dáná. Lọ́pàá tó dáná lọ́wọ́ ni wọ́n bá múná lọ. Lọ́bá múná lọ. Yàrá bí tó wà sí yóò sóòkù tẹ̀yẹnyẹn àbí ìmọ̀lẹ̀ ọwà mẹ́. Ìmọ̀lẹ̀ ọwà mẹ́. Gbogbo ìgbàkígbà tá a bá ti rí iná. Tọ́bá ti rí náà. Tí bá ti ń jìnà síbi iná gangan, ní tí ń jìnà sí iná gangan, ìmọ̀lẹ̀ ọmọ wa látara náà. Ìmọ̀lẹ̀ ọmọ wa látara náà. Wọ́n ní bí nìyẹn tó fi jẹ́ sí pé Olúwa ṣe òòrùn ní àtùpà. Tó dé sí ohun gangan fún ara rẹ̀ ní tàdá fún ara rẹ̀. Àwọn ọ̀rọ̀ púpọ̀ lábẹ́ ayé rẹ̀ wọ́n wọlé ìtìbára ní tọ́lọ̀ rẹ̀ pẹ̀lú. Wọ́n ní ká sọ pé òòrùn tí òṣùpá jẹ́ ìmọ́lẹ̀ wọ́n ní àpọ́npọ̀ ni. Àpọ́npọ̀ ni. Àpọ́n ayìn dópin. Ayìn dópin. إلا فالقمر يضيء ضوءه القمر إنارة مفيدة بخلاف غيره من نجوم الليل فإن إنارتها لا تجد البشر. أنواع نورا وسراجا. أنواع نور وسراجا. Ọjọ́ ti lọ, ẹ jẹ́ ká dúró bá wọn. Kọjá sí pé àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ lábẹ́ wájà aládùúgbò fi hinna nùrọ̀. A máa kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ tí mo lọ tí ó pọ̀ díẹ̀. A máa rí pé mo jáde lẹ́ẹ̀ka mẹ́rin kí ni wọ̀ ẹ̀rọ ọ̀fẹ́ gbà kó ṣùgbà lóhùn ọ̀fẹ́ gbà mọ́ òun lóhùn bóyá lọ́la ọgbà pé ọ̀run ni ọ́. ìwọ lọ dáa jù. Èwo ló dáa jù? Ọlọ́run ò ní dá nǹkan méjì kan wọ́n dáa jù kan lọ. Ìkan ó dáa jù kan lọ. Nínú òòrùn àtòṣùpá. Nínú òòrùn àtòṣùpá. Èwo ló dáa jù. Èwo ló dáa jù? Àmàmà. Àmàmà. Tí ronú rẹ̀ ló ṣùpá ní àbí ẹ̀rọ àwọn ọ̀rọ̀ ìfẹ́ àwọn. Ṣé ó ṣùpá àwọn àbóhùn? Ṣé Ṣàmsùdín ní àbíkọ́ Mọ̀rùdín? Àmọ́ fi dín ní sí o. Bá ti dín dín rẹ̀ ó ti rẹ́gúlétì ẹ̀ báwọn. Ẹ̀rọ pẹ̀lú Ṣàmsùdín ẹ̀sìn ó rẹ́gúlétì àrárá. Ló fi jẹ́ sí pé àwọn àfáà ńláńlá ń jẹ́ Ṣàmsùdín. Àwọn àfáà ńláńlá ń jẹ́ bẹ́ẹ̀ Ṣàmsùdín. Ẹ̀kọ́ ń bọ̀ wá bá wa pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam méjèèjì làwọn náà jẹ́. Àwọn ọba sọ pé nínú bàtẹ́ ń ròyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ya Nabi inna arsalnaka shahidan. Ya ayyuhan nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nadhiran. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وسراجا منيرا. وسراجا منيرا. وسراجا منيرا. Àyà tó ní táàmà tẹ̀síwájú náà lọ́la, òun náà ni àyà 16 tí a kí tí Ọlọ́run bá ti sọ pé وجعل القمر فيه نورا وجعل الشمس سراجا. wọ́n máa ń gbé ọlọ́pàá tó ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ ó fi mọ́lẹ̀ sínú ayé nìkan. Àmín. Ọlọ́pàá tó ṣe òòrùn ní tí ń tà mọ́lẹ̀ gbogbo iṣẹ́ tá a bá gbogbo oríkì ara ọjọ́ máa tà mọ́lẹ̀. Àmín. Ìyá bá jẹ́lá lórí ìjọba mi tá a gbọ́ lórí gbogbo fún aláyé. Àmín. Ó lè gbogbo fún alákìyà wọn. Àmín. Sọ́nà máa ń wọ sẹ́lẹ̀ àwọn ọba ọ̀kà àlà àbẹ̀yẹ Muhammad. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Bẹ́ẹ̀ bá ṣe lákèjì rẹ̀ oríkè máa ní ó ṣe. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Bẹ́ẹ̀ bá ṣe lákèjì rẹ̀ oríkè máa ní ó ṣe. Ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. Orí ọ̀rọ̀
ọ̀tún tí ó dọ̀tún sáyé wa. Orin ọ̀tún tí ó dọ̀tún sáyé wa. Jọ̀wọ́ dárí rẹ̀ sọ́dọ̀ wa Olúwa. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Bẹ́ẹ̀ bá ṣe dá kejì rẹ̀ orí kìíma ni ó ṣe. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire.